Just records. Oh na 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 na. Yorùbá dìde, ẹ fọwọ́ sí Yorùbá dá dúró. Gbogbo tẹ́ wá lọ́rùn, ẹ fọwọ́ sí Odùduwà dá dúró. Ká lè dòmìnira, ẹ fọwọ́ sí. Ìgbà yẹ wá. Just records. Oh na 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 na. Yorùbá dìde, ẹ fọwọ́ sí Yorùbá dá dúró. Gbogbo tẹ́ wá lọ́rùn, ẹ fọwọ́ sí Odùduwà dá dúró. Ká lè dòmìnira, ẹ fọwọ́ sí. Ìgbà yẹ wá kára tù wá lára o, ẹ fọwọ́ sí. Gbogbo tó lè gbogbo kó lè tẹ̀rọ, ẹ fọwọ́ sí. Oya kókó lọ agbẹ́dúgbẹ́dú, àwa la lọ́rọ̀, àwa la lówó. Ọmọ Odùduwà ẹ jẹ́ ká dìde fúnlẹ̀ wa o, ká dìde fọ́jọ́ la àwọn ọmọ wa. Ọmọ ẹlẹ́ran tó ń di gungun, ọmọ aláṣọ tí wọ́n wà kíkà. Ọmọ Yorùbá ẹ dìde o, kájà fúnlẹ̀ wa. Kẹrù dòmìnira, ẹ fọwọ́ sí Yorùbá dá dúró. Gbogbo tẹ́ wá lọ́rùn, ẹ fọwọ́ sí Odùduwà dá dúró. Ká lè dòmìnira, ẹ fọwọ́ sí. Ìgbà yẹ wá kára tù wá lára o, ẹ fọwọ́ sí. Gbogbo tó lè kókó kó lè tẹ̀rọ, ẹ fọwọ́ sí. Ṣèbí tọmọdé bá tó lọ́kọ, ó yẹ kó lọ́kọ ni. Tọmọdé bá tó ládàá o, ó yẹ kán fún ni o. This is time for us to stand. Yorùbá land ẹ má sùn pa. Kájùmọ̀ gbé ilẹ̀ wa ni, kájùmọ̀ gbé iṣẹ́ wa ni o. Ẹ jẹ́ ká dìde kájà fómìnira wa. Yorùbá ronú o, Yorùbá ronú o. Ẹ jẹ́ kájà fómìnira wa, kí iṣẹ́ lè wà fáwọn ọmọ wa. Gbogbo kó lè tẹ́ wá lọ́rùn o. Ẹ fọwọ́ sí Yorùbá dá dúró. Gbogbo tẹ́ wá lọ́rùn, ẹ fọwọ́ sí Odùduwà dá dúró. Ká lè dòmìnira, ẹ fọwọ́ sí. Ìgbà yẹ wá kára tù wá lára o, ẹ fọwọ́ sí. Gbogbo tó lè kókó kó lè tẹ̀rọ, ẹ fọwọ́ sí. Mo pe ẹ̀yin òòṣà ẹ̀ǹdẹ́. Ifá ẹ̀là mímọ́, Ọbàtálá, Ọ̀rúnmìlà, Odùduwà, Ògún, Ṣàngó, Ọbalúayé, Èṣù, Yábẹ̀sà, Ọlọ́gbọ́n, Onílẹ̀, Iyemọja, Ọ̀ṣun, Ọya, Ajé, Ológun, Ìwà, Ayao, Ọba, Ọ̀tì, ẹ dìde, a ti ṣe tán, ẹ dìde fòmìnira wa. Ẹ dìde fómìnira wa, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ kú ìyálẹ̀ta, gbogbo ibikíbi tẹ́ bá ti ń wò wá, ẹ káalẹ́, because àwọn kan lè ti wà lálẹ́ báyìí. A kí gbogbo yín, ẹ káàbọ̀ sórí ètò. Ẹ kújọ́ mẹ́ta, lákọ̀ọ́kọ́ náà mo fẹ́ kí wa kújọ́ mẹ́ta. Ẹ kú àti ìjọ bá ṣe máa ń kí wa, ṣé dáadáa la bá yín, dáadáa làwa náà wà, ó ṣe díẹ̀. Mo kí yín lẹ́ẹ̀kan sí, ẹ káàbọ̀ sórí ètò. Ní pẹ́ ìrọ̀lẹ́ because èní ò kì í ṣe ọjọ́ ètò. Mo fẹ́ wá prepare mind wa pé látọ̀la ló máa bẹ̀rẹ̀ ètò wa bá ṣe máa ń ṣe. Then àwọn kí lorúkọ ẹ̀ wa ta sọ pé part 1 to 200 Orísun, àṣírí Orísun, a máa continue látọ̀la lọ. Nǹkan tí mo gbé wá nírọ̀lẹ́ because mo rí àwọn kí lorúkọ ẹ̀, grandpa, God bless you, grandpa send the program kí lorúkọ ẹ̀ yẹn sí mi lẹ́ẹ̀kan. Wọ́n ní ISWAP wọ́n they claim the killing in Kogi State, claiming responsibility. Òyìnbó náà fi kọ́bọ̀, mo fẹ́ ká jọ yànnàná ẹ̀. What is to claim responsibility? What is to claim responsibility? Àti wípé ta ni àwọn ISWAP? How do they came into Nigeria? Claiming responsibility of killing in Kogi. What is the response of government concerning it? Ẹ káàbọ̀ sórí ètò.
bàbá mi Àdìgún mo rí yín ẹ káàbọ̀ ẹ. Kí ni mo ní what is the response of the government concerning it? What is the response of the community at large concerning the ISWAP claiming responsibility of killing people, innocent people? Ǹjẹ́ ṣé bá ṣe máa lajú wálẹ̀ nílẹ̀ káàárọ̀ jíire nìyẹn? Táwọn group of people kan máa wá tó máa pààyàn tá máa wò wọ́n, but tí wọ́n bá mú wọn a ní kẹ́ máa fi orò kẹ́ máa fi gbé wọn, wọ́n á kó wọn lọ fáwọn ọlọ́pàá, and this set of people continue killing without any Yorùbá yẹn mi mọ̀ bí bàbá mi oníbùdó ẹ kújọ́ mẹ́ta sẹ́ káàbọ̀ sórí ètò, without being remorseful about the killings of the innocent people. And àwa ọmọ káàárọ̀ àjíire, instead of us ká jókòó ká máa bára wa sọ sọ̀rọ̀ bá ṣe máa gba ara wa lọ́wọ́ àwọn apààyàn yìí, ìjà là ń bára wa jà, lágbájá ń contest tàmẹ̀dù betrayer, kí ló kàn wá pẹ̀lú gbogbo yẹn? A lot of us àti lose focus concerning this agitation nítorí pé kí ni à ń rí àwọn nǹkan tí ò yẹ ká máa rí. The fact that pé ẹlòmíì kò follow Yorùbá nation kò mí pé kì í ṣọmọ Yorùbá. We don't need to continue to fight each other. Nǹkan tá gbé sọ́wọ́ òun ló yẹ ká mójútó báyìí máa protect life and property of our ọmọ káàárọ̀ àjíire, òun ló yẹ kó jẹ́ paramount sí wa. How do we go about it? Àwọn ìgbésẹ̀ wo la máa gbé? Àwọn ìgbésẹ̀ wo ló yẹ ká bẹ̀rẹ̀ sí ní gbé? Nígbà táwọn group of people kan tó ti claim responsibility and àárín nǹkan kan tí government ṣe nípa ẹ̀. And kí ni community at large, kí ni nǹkan tí wọ́n ṣe? Because tábà ní ká máa bá gbogbo ẹ̀ ká máa blame everything on government. Government mo ti ṣàlàyé many times lórí àwọn ètò mi pé engineer ẹ̀krọ̀lẹ́sà ẹ má bínú mo rí yẹn káàbọ̀ sórí ètò pé ṣé gọ́ọ̀mẹ̀ntì ok à ń sọ̀rọ̀ federal tó wà l'Abuja tẹ́ bá sọ pé state á ní pé federal ló máa give order. Ṣé in a situation whereby commissioner of a police of a state kò wà responsible sí governor, òun la máa dúró de pé gọ́ọ̀mẹ̀ntì ẹ dìde o, ìjọba ẹ dìde o, ìjọba fúnra rẹ̀ wọn ò dìde. We saw so many different videos ibi tí wọ́n ti ń kóra wọn lọ fún meeting tó ti ń settle àwọn tó jẹ́ pé tó pera wọn ní leaders, elders. Ìdí nìyẹn tí mo ṣe sọ ní last year, mo ti sọ pé ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ vigilante láti àdúgbò sádùgbò, ká bẹ̀rẹ̀ sí ní protect ara wa. Life wa ó wà lọ́wọ́ ara wa, ilé ayé wa wà lọ́wọ́ ara wa. Àwa la ní life wa, tá bá careless pẹ̀lú ẹ̀. When you don't protect what belongs to you, someone else will take over. Tí a bá ti lè protect ilé ayé ara wa, tá lè protect àwọn properties wa, àwọn tí wọn ò lẹ́tọ̀ọ́ sí wọn gba properties wa, àwọn tí wọn ò lẹ́tọ̀ọ́ sí life wa, wọ́n waste life wa fún wa. Instead of ká wá face bá ṣe máa protect àwọn èèyàn wa kúrò nínú pípa tí wọ́n pa wọ́n yìí. I saw a write-up pé àwọn American soldiers wọ́n fẹ́ wá rescue àwọn Chibok girls nígbà yẹn. Wípé wọ́n wá sọ fún Nigerian government pé àwọn ti gẹ̀ẹ́tì báwọn ṣe máa rescue àwọn ọmọ yẹn and they will wipe off the terrorists. Wọ́n ní àwọn ọmọ ẹni tó lọ sọ fún wọn, so wọn ò ní confidence in Nigerian government. That was why they left without rescuing those girls. Then àti mọ̀ ó ti fi ojú ti fi gbangba hàn wípé nínú ìjọba gangan àwọn terrorists náà wà nù ẹ̀. But ṣáwa tá jẹ́ ọmọ káàárọ̀ àjíire, excuse me, ṣé a máa kàn lájú wa sílẹ̀, a máa jẹ́ kí tàlùbọ́ máa wò, because most of the time tí bá rí bó ṣe pa èèyàn báyìí mi ò mọ bí àwọn ẹlòmíì ṣe máa ń feel. ẹ jọ̀ọ́ má bínú, excuse.
bàbá mi àbímọ bàbá mi igu àyẹ káàbọ̀ sórí ètò bí mo ṣe ń sọ lọ mo ní àwọn èèyàn kan claiming responsibility for the killings of the innocent citizen and àárí kankan ṣe àárí ìgbésẹ̀ kankan tá a máa gbélé lórí. We as a citizen we need to stand up and start protecting ourselves. Bí mo ṣe ń sọ lọ àwọn tó pera wọn ní bàbá mi Adékúnlé káàbọ̀ sórí ètò mo rí yín jàre ikọ́ ló ń dà mí láàmú díẹ̀díẹ̀ ó dẹ̀ ti káàmù díẹ̀ ó tún ti ń wọ́rì mi. Àwọn èèyàn wọn náà wọ́n claim responsibility fún nǹkan táwọn ṣe and kò sẹ́ni kankan wọn ò rí wọn arrest wọn ò rí wọn kó sí prison wọn ò rí wọn kó lọ court. Gbogbo wa dẹ̀ agbẹnudákẹ́ à ń wò and they are killing innocent people every day. Gbogbo wa bí amọ́ ṣáà ni wa. The fact that pé many of us ò sí nílé kò mí pé ànẹ́bí nílé kò sẹ́ni tí ò lè ṣẹlẹ̀ sí. Àwọn nǹkan tó yẹ ká máa rò ní pé ta la mọ̀ tó máa tún ṣẹlẹ̀ sí lọ́la. Bàbá mi lọ́la lásìkò mi ẹ káàbọ̀ sórí ètò ìjàre. Ta lẹ́ni tá mọ̀ tó máa tún ṣẹlẹ̀ sí lọ́la. Àwọn tó ń pera wọn lámọ̀tẹ́kùn ẹ wá kó àwọn ènìyàn pẹ̀lú àwọn ammunitions lọ́wọ́ ẹ wá máa kó wọn lọ fọ́lọ́pàá nígbà tó yẹ pé a ní orò nílẹ̀ káàárọ̀ àjíire tẹ́ lè fi orò gbé wọn ẹ ṣé jàre bàbá mi tí a lè fi orò gbé wọn ẹ fi orò gbé wọn ẹ fojoojúmọ́ kó wọn lọ fọ́lọ́pàá wọ́n á dá wọn sílẹ̀ all the time wọ́n á dẹ̀ máa wá pààyàn lójoojúmọ́ kò sẹ́ni tó máa jà fún wa mo sọ mo ní kò sí jà fún ojo mọ́ jà fún orí ara ẹ lókù kí gbogbo wa kákàkiri ká pé àwọn ẹbí wa excuse me nílé lóko lájò kí wọ́n bẹ̀rẹ̀ sí ní múra kó gbèjà ara wọn. Kí wọ́n máa gbèjà ara wọn torí ẹ̀ la ṣe ń sọ láti last year ẹ máa ṣe vigilante ládùúgbò sádùúgbò báwọn àwọn yúùtù yín gbogbo àwọn ògbèríko. Tábà sọ́ọ̀sìn wọ́n ní Mr. Lagbe to buy okay sir. Tábà sọ́ọ̀sìn wọ́n ní gọ́ọ̀mẹ̀ntì ò ṣe kankan ta ni government? Who is government? Everybody ń sìn ojoojúmọ́ èmi ò mọ bí àwọn èèyàn wa bí a ṣe ń ronú àwọn nǹkan tó yẹ ká fókọ̀sì à kì í rílì fókọ̀sì ẹ̀ ní ìsìn wọ́n ti mú èèyàn méjì nílẹ̀ káàárọ̀ òjìrè pé òkè o ẹ lọ fún wọn lórí orílẹ̀-èdè o nígbà tá a mọ̀ wípé wọ́n máa dojú ìjà kọra wọn gbogbo wa náà wọ́n ti dọ́gbọ́n wọ́n gbé wa kó lórí láìní ni o gbogbo wa náà àti rọ́ lọ betrayal ẹ̀ kí ló kọ́ wa pẹ̀lú yẹn nǹkan tó kàn wá wọn ni bá ṣe máa gba nation wa bá ṣe máa dá dúró bá ṣe máa ní ìfọ̀kànbalẹ̀ tá a máa ní àwọn sójà tiwa tá a máa ní àwọn police officers tiwa tá a máa ní immigration tiwa. Tá a máa ní àwọn sailor tiwa tá a máa ní àwọn air force tiwa
àwọn nǹkan tó yẹ kó kàn wá kàn nìyẹn. Báwo la ṣe fẹ́ build gbogbo àwọn nǹkan yẹn? Kò dìgbà tá bá wọnú nation new nation tán káṣẹ́ tó wá bẹ̀rẹ̀ ó yẹ ká ti máa ṣe gbogbo àwọn nǹkan yẹn. The most important thing fún wa òun ni security. Because téèyàn bá ní à ń dúró de ìjọba, okay, tá bá ń sọ̀rọ̀ nípa ìjọba, ẹ wo Lagos state governor sí, níbo ló ń gbé? State house ló ń gbé. Ṣé ẹ̀yin ará àsàlẹ̀ Èkó, ṣé ó mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ ni? A ní kẹ́ ẹ render wọn useless, they are useless, render them useless more, kẹ́ protect ara yín. Because they are not concerned about what concerns the citizen. Àpò ara wọn náà wà concerned fún. Ìyá mi, majority of our Yoruba leaders are mumu and coward. Àwọn náà fira wọn sí situation yẹn. Àwọn náà fira wọn sí situation mumu àti coward nítorí àtẹnujẹ. Wọ́n ń ra ọjọ́ ọ̀la, wọ́n ń ta ọjọ́ ọ̀la àwọn ọmọ. Àdúrà tí mo máa ń gbà lójoojúmọ́ òun ni pé bí Nàìjíríà ṣe ń na àwọn innocent citizen tó ń fi ẹ̀mí wọn tó dẹ̀mí wọn légbodò, gbogbo àwọn tó wà nínú politics yìí, gbogbo wọn náà máa sunkún kíkorò, because àwọn ìyá kan wà tó ń sun ẹkún kíkorò lọ́wọ́lọ́wọ́, àwọn bàbá kan wà tó ń sun ẹkún kíkorò lọ́wọ́lọ́wọ́. Ẹ wo ìyá 80 years yẹn, ẹ wo bí wọ́n ṣe rẹ́pù ìyá yẹn, ìyá àgbàlagbà arúgbó, èèyàn tó bá ní arúgbó lé, sometimes máa kọ́kọ́ place mọ́mì mi sí position yẹn. Ó máa dàbí pé ó máa ṣe bíbí pé kí n tiẹ̀ ní agbára kan kí n mú gbogbo àwọn pípù yẹn kí n pa wọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ ni. Bó ṣe ń ṣe mí nìyẹn. Ẹ jẹ́ kárúgbó alárúgbó kó fọwọ́ rọrí kú. Ẹ jẹ́ kí arúgbó tó bá fẹ́ kú, ẹ jẹ́ kó fọwọ́ rọrí kú. And they continue to kill people. Ìbànújẹ́ ló jẹ́ fún mi kí n máa rí àwọn obìnrin tó yẹ pé àwọn náà bímọ, àwọn náà lóyún. Wọ́n rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀, they are looking away from it. Ẹ jọ̀ọ́, mo fẹ́ bẹ̀rẹ̀ o, kí ni ìtumọ̀ ISWAP yẹn? Kí ni wọ́n represent? Wọ́n náà wọ́n ń jà fún Ọlọ́run tó ń jà fún tí ò lè jà fúnra rẹ̀. Níbo ni wọ́n ti wá? Ta ni gangan ló head group yẹn? Gbogbo àwọn ìgbésẹ̀ tó yẹ ká gbé nìyẹn. Àwọn wo ló wà behind? Àwọn wo ló support wọn? We have ISWAP, we have ISIS, we have Boko Haram, we have bandits. Oh, Baba mi Idris ẹ má bínú jàre, ẹ káàbọ̀ sórí ètò. Under the pretense wípé kí ni? Ẹ fẹ́ gba ìlú. Tó bá jẹ́ pé ọmọ orílẹ̀-èdè yẹn ni yín ni Islamic terrorist West Africa. Àwọn wo ló sponsor wọn? Àbí ìjọ wo la fẹ́ ṣe gbogbo kó máa pààyàn wọ́kẹ́ nísìn? Ẹ lọ wo àwọn families tí wọ́n ti sọ èèyàn nù, tí wọ́n ti sọ àwọn ènìyàn nù. Àwọn èèyàn kan wá claim responsibility. Àwọn ọmọ káàárọ̀ àjíire ó yẹ káwa gan máa ṣe personal investigation wa lórí wọn. Àwọn tó ń sponsor wọn. Ìlú tí wọ́n dẹ̀rẹ̀ ó rọrùn. Ìlú tí wọ́n dẹ̀rẹ̀ gbogbo nǹkan dá. Ẹ dẹ̀ ń sponsor àwọn terrorists. Káwá jókòó ká ronú ara wa pé okay o, it's becoming unbearable, it's becoming, unaccepted, it's becoming, I don't know what to put it. We just have to, take a step. Ẹ̀kan lọmọkùnrin kù náà. Èèyàn travel ó ń bọ̀. Wọ́n dẹ̀ torí 5,000 ẹ̀dẹ̀ pa odindi èèyàn. Tó bá jẹ́ pé ìlú tí wọ́n sọ sálárì fún wọn déédéé, ẹjọ́ ṣé wọ́n máa torí owó pààyàn ni? Mọ́mí Ayọ̀láwà àmórí yẹn káàbọ̀ sórí ètò. Àbídádé Ayọ̀láwà, ẹ má bínú.
ṣé ọmọ máa pa èèyàn bẹ́ẹ̀ yẹn ni òṣìṣẹ́ máa ṣiṣẹ́ wọn ní rí sálárì wọn gbà ẹ kọ́kọ́ lọ kó sálárì wọn sí fixed deposit náà fọ́ṣù 6 kí lẹ expect kan máa jẹ gbogbo nǹkan wọn everything ló wọ́n nílùú yẹn nísìn people are dying daily. People are dying daily. The only solution to this problem, òun ni pé kí kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ ká mú gbogbo resources wa àti revenue wa ká máa ná lórí ara wa. Ìdí nìyẹn tá ṣe ń bèrè fún Yorùbá nation. A lot of people won't understand pé kí ni ìdí tá fẹ́ Yorùbá nation. Revenue allocation Ogun State kó dúró sógun State, revenue allocation Èkó kó dúró sẹ́kọ̀ọ́, wọn ní láti kó lọ sí Àbújá kó ṣe máa yọ 10 naira lé wọn lọ́wọ́. Ó dàbí kí n pa 5,000 níbí ni kí n kó lọ fún ọ̀rẹ́ mi kan ní London kó wá yọ 2,000 fún mi pé ó yá gba 2,000 kó wá ní ìyókù o àwọn máa lò fún London o. Ìjọ wo bàbá mi Tolú happy birthday sir ìgbà ọdún kan ni o ní fàìsàn ṣe yòókù o ẹ kú ọdún náà ọmọ yín kọ́ ẹ bá mi kí o. Ìjọ wo la fẹ́ ṣe gbogbo yẹn dà ìjọ wo la fẹ́ made up mind wa until tó bá kan ẹni tó máa kàn wá until tó bá kàn wá ṣé gbà yẹn la tó máa gbégbèsè. They don't understand but because of their greediness. Greediness yìí ń bo ló ń gbé wa dé mo fẹ́ dogún mo fẹ́ dọgbọ̀n ayé yìí ló mọ̀ èmi ní kíní kan lẹ́nìí èmi ní tàmẹ̀dù lọ́la ipò ńlá ni mo wà lẹ́nìí ẹsẹ̀ 6 ní 6 feet ní gbogbo ẹ̀. Kò ju ẹsẹ̀ 6 lọ. Gbogbo owó tẹ kó jọ gbogbo ọlá tẹ kó jọ gbogbo aṣọ tẹ ra jọ ẹlòmíì mọ́tò 20 ẹ lè wọ gbogbo ẹ̀ lẹ́ẹ̀kan náà. Ìdí nìyẹn tó yẹ kí gbogbo wa fi jókòó ká understand nǹkan tá a ṣe ń béèrè fún òmìnira ilẹ̀ káàárọ̀ àjíire. Mo ti ṣàlàyé ní last year pé bá ṣe ń pariwo Yorùbá nation is a slogan. A fẹ́ òmìnira ilẹ̀ wa. We want to be an independent country. Ká máa mú ètò ọrọ̀ ajé wa, ká máa ná fúnra wa. And there are so many benefits tó wà nínú ká gba Yorùbá nation. Bẹ́ẹ̀ni. There are so many benefits tó wà nínú ká gba Yorùbá nation. Èmi ò tẹ ẹ má bàbá Aláàfin fresh ẹ jẹ́ ká fi ti Abiola ká fi ṣe example. Abiola Concord Abiola airline Concord where is everything? Mo máa ń sọ pé ìjọ tí èèyàn bá ti kú báyìí ìjọ yẹn ni gbogbo ọlá ẹ̀ kú kí àwọn èèyàn understand. Ìjọ tí ènìyàn bá ti kú ìjọ yẹn lọ́lọ́ onítọ̀hún ti kú. Nítorí pé ojú olójú kò lè dàbí ojú èèyàn láíláí. Àwa ní ká mọ̀ bá ṣe téèyàn bá wà láyé wọ́n ní when there is life there is hope. Ìgbà tá bá wà láyé la máa mọ̀ wípé yes o èèyàn kan o a support ẹ o tàmẹ̀dù kan a support ẹ o. But the killing is too much. The killing is alarming. The killing is unacceptable. Wọ́n dẹ̀ claim responsibility fún. Àdẹ̀gbé ìgbésẹ̀ tó nípọn bí àwọ̀ erin. Bẹ́ẹ̀ ni vanity upon vanity bàbá mi all is vanity kí la mú wálé ayé? Kí la mú wálé ayé? Kí la fẹ́ mú lọ? Kò sí. Adélé ayé ìtàn lójú ń pọ́n everybody. Adélé ayé tán òun lójú ń kọ́ gbogbo wa. Àwọn tó pera wọn ní kí lorúkọ ISWAP tí wọ́n responsible for killings of the people. They should be ashamed of themselves.
Islam terrorists of West Africa. They should be ashamed of themselves. Ó yẹ kí wọ́n ṣe nǹkan. At least they should be able to do something better than killing people. Àwa wọ́n ní olójú òní lajúlẹ̀ kí tàlùbọ̀ kò wọ̀. Olójú ọmọ káàárọ̀ àjíire. Excuse me. Àti wá la ojú wálẹ̀ sí. Tàlùbọ̀ ní kọ́kọ́ ló ń kò wọ́ o. Wọ́n ti fi igi gún mọ́ wa lọ́wọ́ o. Wọ́n ti fi igi gún ojú mọ́ wa lọ́wọ́. Nítorí pé wọ́n jó gbogbo ọjà pariwo, wọ́n jó ọjà o, wọ́n máa jó property o, wọ́n jó gbá wọ́n jáwó. Mo rí fídíò kan mi ò mọ̀ wọ́n ní Imo State. Báwọn èèyàn ṣe jóná mi lè kà, I couldn't. Gbogbo àwọn nǹkan yẹn máa ń make me sick. Mọ́mí Kudirat mo rí yẹn káàbọ̀ sórí ètò mà. Ó máa ń make me sick ni. Mi ò mọ̀ torí pé mo wà emotional ni. Òun ló fà á because looking at those things, àwọn máa dàbí pé èèyàn mi ẹni tí mo mọ̀ rí. Friday mi ò lè ìgbà tí mo rí fídíò bọ̀bọ̀ kan tí wọ́n ṣá lórí I couldn't hold myself. Ṣé mo kàn wò báyìí omi ti ń jábọ́ lójú mi lẹ́sẹ̀kẹsẹ̀. Àwọn tájọ wọn bí iṣẹ́ ní kí ló ṣe mí àbíyọ̀ mo fi fọ́tò yẹn hàn wọ́n. Ìkọ́nu wọn ń bì lẹ́sẹ̀kẹsẹ̀. Pé what is this? Ademaṣe now everybody wá rí pé is normal kó pààyàn ní Nàìjíríà ó normal. Kò normal. Àwọn ẹ̀jẹ̀ aláìṣẹ̀ yìí wọ́n máa ké fún ẹ̀san. Àwọn ẹ̀jẹ̀ aláìṣẹ̀ wọ́n máa ké fún ẹ̀san. Each time tó bá dẹ̀ ti ké fún ẹ̀san nínú Elédùmarè ò lè dùn sí. Mo máa ń sọ màá ní nígbà tí mo máa ń preach Bible. Mo máa ń like kí n máa fi story Jesus mo máa fi ṣe example gan. Mo máa sọ pé me as a mother mi ò lè fi kọ́kọ́ náà àwọn ọmọ mi lẹ̀. Ká tó wá sọ wípé Elédùmarè ní ìgbà tí mo ṣe ń preach Bible ni o. Ẹ wá put ara yín in the position. Àìmọye ọmọ mi wọ́n ti rán lọ sí school, ó ti graduate, wọ́n kọ̀ pàdánù. Ẹlòmíì ó ti in fact adult. Àwọn òbí mi ti jókòó kan ti fẹ̀yìntì pé ọmọ ìlú mama dẹ̀ fún un lówó oúnjẹ kọ́lọ́njọ́ oríṣẹ́. Ẹ wá kó àwọn ọmọ tó yẹ pé ó yẹ kẹ́ bẹ̀rẹ̀ sí ní training sìn. Ẹ wá kó àdá àti ìbọn lé wọn lọ́wọ́ kó máa bára wọn jà. I saw the video of what happened in Ìtìrẹ ni àti Lagos Island. Ara ta mi pé gbogbo àwọn ọmọ yìí wọ́n ní Milani àwọn tó ń pa ìran káàárọ̀ àjíire. Àwọn ló yẹ kó dojúkọ kò kí ń ṣe àwọn ara wọn. Kò kí ń ṣe àwọn ara wa ló yẹ ká máa dojúkọ. But mo wá rí pé bóyá ẹ̀fún ni o bóyá èdì ni o mi mọ nǹkan tí mo lè pè àwọn ara wa la máa bára wa jà. Ó gbé orí ó gbé apá ńgbà tí àwọn tata yín wọ́n dẹ̀ ń pa àwọn èèyàn wa lọ lẹ́yọ kọ̀ọ̀kan. Wọ́n pa àwọn èèyàn wa lọ wọ́n pa wọ́n lọ. Tí èèyàn 100 bá wà ní community tán bá pa 30 nínú 100 rí pé wọ́n ti dín wọn kù. Mo ní wọ́n render wọn powerless. Bàbá mi ẹyẹ tán ẹkújọ́ mẹ́ta. Bàbá mi Adésọyè ẹ káàbọ̀ sórí ètò. Mo ní wọ́n render àwọn èèyàn wa hopeless. Wọ́n render wọn useless. Wọ́n render wọn powerless. Taxes tó ń lò ní pé wọ́n wá fún yín first attack. Tá bá ti reply wọn wá jókòó.
It happened in Central Africa. Àwọn youth mélòó ló lé wọn kúrò nílùú. Ó ṣẹlẹ̀ ní nǹkan tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ń sìn. Ó ṣẹlẹ̀ ní Central Africa. Mo pariwo ẹ last year. Mo ní mọ́yẹ máa ṣe nìyẹn. Àwọn people wọn ò lè jà. Tó bá fún yín first attack, ẹ reply wọn, wọ́n á sá. Wọn ò ní dúró. But àwọn èèyàn wa, they are so adamant. Torí pé kò kàn wọ́n. By now, ó yẹ ká ti ní security. Street by street. Villages by villages. City by city. Ó yẹ ká ti ní. Stand by. Mo ní bí tẹ́ bá ti rí wọn tó ti ń kórí jọ. Mo tún wo fídíò kan náà ní 2 weeks ago. Under bridge, under bridge ibẹ̀ yẹn náà. Àwọn ọmọ ẹranko yẹn tó bẹ̀rẹ̀ sí ní attack àwọn ọmọ káàárọ̀ oòjíire lórí ilẹ̀ wa. Mo bẹ̀rẹ̀ sí ní fọwọ́ gbórí mi mú pé orí mi o. Why are people so, they are not concerned. Wọn ò ní spirit of concern. Ó dẹ̀ ń lọ bẹ́ẹ̀, a dẹ̀ continue. Àwọn wọ́n ràn. Ìjọ́ wo la fẹ́ ṣe gbogbo eléyìí dà? Láti bí ọdún méjì tá ti ń pariwo. Yorùbá nation la fẹ́ o. Nítorí kí nìdí tá fi fẹ́ Yorùbá nation? Ìyà báyìí ló jọ ọmọ káàárọ̀ oòjíire. Tá bá gba Yorùbá nation, benefit báyìí ló máa wà ńbẹ̀ o, la máa rí ńbẹ̀ o. Ẹ lọ calculate iye èèyàn tí wọ́n ti pa láti ìgbà tí gbogbo wa ti fi ìbínú dìde títí di alánà. Wọ́n ṣe títí wọ́n pa ọba. Odindi ọba aládé first class ọba nílẹ̀ káàárọ̀ oòjíire. Àárín nǹkan kan ṣe sí. Ìdí nìyẹn tá ṣe sọ pé the only solution, but even with the solution tá ní pé Yorùbá nation yẹn ni solution, a gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí ní protect àwọn èèyàn wa. Each time tí mo bá jókòó, báwo la ṣe fẹ́ protect àwọn èèyàn wa? We need to protect ourselves. We need to push ourselves. We need to move. We must move. A gbọ́dọ̀ jókòó sójú kan. A gbọ́dọ̀ ní pé ká máa sọ̀rọ̀ nìkan, òun nìkan tá máa ṣe. A lot of people, after coming on here, ó ti tọ́ nìyẹn, kò sí ìgbésẹ̀ kankan. Mo máa ń sọ ní meeting, máa ní ẹ̀wọ̀ èmi ò ráyè gbogbo ẹjọ́ tẹ máa ń rò, ẹ ti mọ̀ pé ológun lèmi, èmi ò mọ̀ wá wù. Ẹ fi mí lẹ̀, ẹ sọ nǹkan tẹ bá fẹ́ sọ, ẹ sọ. Because mi ní sùúrù débẹ̀ kákan máa rojọ́, mi ò mẹ́jọ́ rò. Mo máa ń sọ, I am not a public person. Ìtara ìpànìyàn. Excuse me. Ìtara ìpa ènìyàn àwọn èèyàn wa, òun ló sún mi síta. Má bèrè ni. Ó dàbí ẹnìkan tó sọ pé má ṣe Yorùbá nation mọ́, ìwọ kíní kan má wàásù, má ṣe kíní kan. Mo ní mi ò wàásù because I don't believe in Christianity. I believe in what I believe. I am not a Christian. I have said it many times. Bàbá mi Solomon, ẹ káàbọ̀ sórí ètò. Mo believe in anything religion. I am not interested in religion, but I am a believer. I know what I believe in. Because tó fi tàn wá jẹ tàn wá. Ẹ wo bí church ṣe pọ̀ mí tí ẹ fẹ́. I just don't want to go there because ó máa dàbí ẹni pé ọ̀rẹ́ mi kan wà, ó máa náà òun ni mò ń bá wí. Mi dẹ̀ bá wí. Èmi sọ tèmi ni. Èmi sọ ti tèmi ni mi ti rí ti ẹ̀rọ. But ìtara àwọn èèyàn tó ń pa lójoojúmọ́. We all should be concerned. Ó yẹ kí gbogbo wa ká máa gbé ìgbésẹ̀. I am not asking anybody kó jáde síta kó wá sọ ìgbésẹ̀ tó ti gbé. But we need to protect our people. We need to protect our children. Ara frustration. Òun lè máa rí
recently náà ní òkè nínú àwẹ̀ làfà kan ó tún bóyá ó pa ọmọ kan wọ́n ṣàná ó kókó ọmọ dání. I couldn't even watch that video. Ṣé video ni ṣé photo ni mi lè wo gba tí mo ti kà pé nínú àwẹ̀ àfà mo kàn gbójú sẹ́gbẹ̀ẹ́ ni because mi ti ẹ fẹ́ anything kó bá mood mi jẹ́ ní wiki. I'm trying to bring back my sanity. The killing is too much. We have to start action now to defend Yoruba communities by forming vigilante group, empower our youth with awareness. Last year ni mo ti pariwo bàbá mi Taiwo Sodiq. Last year ni mo ti pariwo pé a ní empower àwọn youth ṣe, empower àwọn youth yìí. Ẹ má ṣe vigilante, ẹ yé sùn, àwọn tẹ́ rí wọn kì í sùn. Wọ́n lo ìfúnpá, wọ́n lo ìgbàdí, òǹdè gbogbo ẹ wà lọ́wọ́ wọn. Ẹ̀yà máa pariwo lórúkọ Jésù. Even Bible tẹ́ gbé dání eye for eye ló sọ. Eye for eye. That is what that Bible said. He said an eye for an eye ni. Ẹ̀yà wá kó wọn, ẹ wá gbé fídíò lórí burúkú kan, see them, they came with kini kan. Ó má dàbí pé ṣé ló má dàbí pé kí n náwó látorí fóun kí n fọ́ wọn ní etí ń bẹ̀ pé àṣé nǹkan mú yín lọ́pọlọ ni. As many as they are, kóró gbé wọn náà, tọ́rọ̀ bá gbé wọn, kò kọ ayé náà. We don't need all this unnecessary video. Wọ́n ń ṣiṣẹ́ takuntakun. Kó lè rí pé wọ́n ń ṣiṣẹ́. Wọ́n lè gba payback. Ìjọ wo la fẹ́ tó build the love among ourselves. Ìjọ wo la fẹ́ build the love within ourselves. Bẹ́ẹ̀ ni, blood for blood, eye for eye ni. Ìjọ wo la tó fẹ́ build the love láàrin ara wa pé àníṣe tí orí bá fọ́ táyé, orí ń fọ́ mi. Tí inú bá run táyé, inú run mi. That is what is called love, real love. Kò ṣe pé wọ́n pààyàn, orí kíní kan ò pé, kíní kan bú mi, kíní kan, kí ló kọ́ ẹ pẹ́ lọ bú ẹ? There is what we call talk about and talk against. Ó normal kó talk against yín, ó normal kó talk about you. It is normal kó complain. Ẹnu ìyọ̀rọ̀ ló wà fún. Nǹkan tó bá ń kálukú ni kó fẹnu ẹ̀rọ. Many of us, we started well. A lot of people want to derail. A lot of people want to lose focus wọn. A lot of people want to see the line mọ́. But behind every tunnel, there is always a light. Mo máa ń sọ ní èmi ò kí ń rant. Nítorí ìgbà mi máa rọra jókòó ara mi sínú yàrá mi jẹ́jẹ́jẹ́jẹ́. Máa wò pé kí ni mo fẹ́ sọ, kí ni mo fẹ́ ṣe, ṣéjọ́ ìlànà máa rò ní. But tí bá rí nǹkan tó ta mí lára, I will come out and say it. Some people stood up to claim responsibility. Àwọn ọmọ káàárọ̀ oòjíire a dẹ̀ fọwọ́ lẹ́rọ̀ à ń wò kò nọ́mà Yorùbá youth kò nọ́mà gbogbo inú igbó yín, gbogbo forestry yín, they took over that place. In the next 4-5 years, wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́bẹ̀, ta ló tabẹ̀ fún wọn? The youth are just too useless. All they can do is to be a political thug and fight and kill themselves over motor park. Sharing by me, education is important though. Nígbà míì, it is not about education. It is by ọgbọ́n orí. Ó ní group kan tá ń pè lọ́gbọ́n orí. Nítorí pé kí ni
ibo la dé ń bo là ń lọ kí ni nǹkan tá à ń ṣe èmi ò rí mọ́ láwọn ìlú mi yàtọ̀ sílùú wa tó ti ń ṣe mọ́tò páàkì kìíní kan mo sọ pé wọ́n já ticket nílùú yìí but you will see them suit up western world wọ́n já ticket ní gbogbo parking kákàkiri tó bá parking ní wrong kìíní wọ́n já ticket fún ẹ but owó yẹn máa lọ sí government purse direct wọ́n dẹ̀ sọ salary fáwọn tó ń já tíkẹ́ẹ̀tì yẹn by now mo sọ ní last year ó yẹ kó ti ṣe collation gbogbo orúkọ àwọn ọmọ tó ń ṣe kinní yẹn ó yẹ kó ti bá wọn sọ̀rọ̀ but àwọn change táwọn politician fún wọn kò jẹ́ kó rí wọn kó pé mélòó nu wọn ló ti kú. Many years ago Tọ́pẹ́ Àlàbí kọrin kan boy graduate kan tí ó ríṣẹ́ tó ń ṣe conductor lóṣòdì tó ogun rẹ̀ nígò tí máa ń gbọ́ orin yẹn mo máa ń rẹ́rìn nítorí pé ẹnìkan wà tó ṣe the same thing tó súnmọ́ mi gangan òun àtẹ̀yàn náà jọ ń jà ó kàn bọ́ra sí wo ó kàn mú go ó kàn fọpẹ́ ó kọ́kọ́ gún rẹ̀ náà òun adẹ́múlẹ́gbẹ̀ẹ́ mo wá sọ fẹ́ nìyẹn mo ní kí ni èrè tó jẹ nísìn ìwọ ló ń jẹ̀rora ìwọ ló wà lọ́sípítù sí tó bá yẹ pé western world ni tó bá ṣe tán tára ẹ̀yà tán wá tún ju ẹ̀sẹ̀ wọn but ẹ̀wọ̀n ta ní rehabilitation center ló yẹ kó jẹ́ fáwọn èèyàn wa àwọn èèyàn tún lọ ń become adding sí ni. We have a lot of people tó wà lẹ́wọ̀n tó tún ṣiṣẹ́ tí wọ́n lọ sí school ńbẹ̀ but ìlú tá ti wá nìkan wọ́n make it difficult to the extent that àwọn èèyàn gan wọn fẹ́ jẹ́ kó ní life. But ìdí nìyẹn tá ṣe sọ pé ọmọ káàárọ̀ àjíire ẹ jí nínú oorun tẹ́ ń sùn wọ́n ti sọ yín di ìran thug ìran ẹrú ọlọ́run má ṣe wá lẹ́rú àní dẹrú ayé gbogbo àwọn yúùtù yìí mo bá ẹnìkan sọ̀rọ̀ I won't mention the name òun náà ó jẹ́ olórí àwọn agbèrò I spoke with the person ẹni yẹn rí reason but kò wá convince enough nítorí pé kí ni bàbá sọ pé mo ní how old is bàbá tó sọ pé bàbá yẹn ti wọ 80 years now bàbá yẹn ń wo ikú ẹ̀ lọ́la ó ń wo ikú ẹ̀ our prison is University of Upgraded Criminal ẹ̀làbọ̀ ṣiṣẹ́ bàbá mi ó gbọ́ àtọ́ yín mo ní bàbá yẹn ń wo ikú ẹ̀ lọ́la báyìí ẹ̀yin ẹ̀ṣẹ̀ ń build life ara yín bọ̀ ni ó dàbí mọ́mì mi mo ní ó dàbí mọ́mì mi á sọ pé èmi tí mo ṣe wà ní 10 o'clock òun kí mi krọ̀lẹ̀ èmi ṣe wà ní 10 o'clock àárọ̀ ni mo wà ó mo ní bàbá yẹn ti wà ní òru ló wà báyìí ẹ̀yin ṣe ìjì ni ní jíjí ayé yín ó ní okay I will give it a thought mo ní ẹ lọ ronú sọ̀rọ̀ tí mo sọ nǹkan tí mo expect gbogbo wa ká ṣe nìyẹn pé we need to talk to them we need to call them to order pé nǹkan báyìí tẹ́ ń ṣe yìí kò lérè ẹ yé para yín ẹ ní ọ̀tá ẹyọkan ni gbogbo wa ní ẹ jẹ́ ká fèsì àwọn ọ̀tá wa yẹn àwọn politicians yìí they are nothing but our enemies tó bá believe pé kó wá pín rice àti owó fún yín ó tún di after 4 years ọ̀nà ọ̀dá kò sómi kò síná wọ́n á tún lọ ẹ wo election country wa inú debate láti mẹ́ni tó máa win nígbà tó bẹ̀rẹ̀ debate wọ́n ti kọ́kọ́ ṣe first two náà máa ń pè wọ́n kọ́kọ́ ṣe first election former president wa win wọ́n wá fẹ́ ṣe debate ẹlẹ́ẹ̀kejì inú debate láti mọ̀ pé ẹni yìí máa tún win because they ask them kí ni nǹkan tí wọ́n fẹ́ ṣe kí nípa ilé ibẹ̀ náà ti máa fẹnu kọ pé okay àwọn èèyàn dẹ̀ ṣe kí ni àwa tí ń wò pé
obìnrin ló máa win ni o obìnrin ló máa win obìnrin ló máa win o bọ́ ìgbà tó ń ṣe debate yẹn báyìí mo ti ní kò lè win láìláì tó bá yọ Macron tó gbé ajá síbẹ̀ pẹ̀lú debate yẹn ẹni yẹn máa win ẹ̀. It was through debate láti mọ̀ wípé lágbájá máa win kò dàbí títí yín selection ni kò selection rárá ní Nàìjíríà bó ti wọ́n mọ selection ni ìwọ tó bá ti wà ní caucus ìwọ náà máa mú ìwọ tó bá ti sí caucus wọn kò mọ bàbá kan nínú ìlú yìí náà tó contest ní 4 years ago wọ́n gba gbogbo owó ẹ̀ almost 20,000 euro kan ló lóun gbà pẹ̀lú àwọn owó kan tóun nílé òun talé òun ta gbogbo ẹ̀ máa yẹn tún ti mú kàn ń wò báyìí mo rí kíní ẹ̀ mo delete ẹ̀ kó lórí page mi toró tag mo delete ẹ̀ dànù pé máa yóò anyway àbọ̀ wá báyìí tiwọn. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní pe àwọn èèyàn wa nílé ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní bá wọn sọ̀rọ̀ ẹ jẹ́ ká máa bá àwọn obìnrin náà sọ̀rọ̀ ó máa ń dùn mí pé àárí àwọn obìnrin tó nínú ìjà yìí ìjó ọlọ́mọdé àjọjọ ẹlẹ́yà ìjó ẹlẹ́yà tó ti ń jó for years ó ti tó ìjó ẹ̀sìn ó ti tó. Bàbá mi ẹ̀yẹ tán wọ́n gba gbogbo owó yẹn lọ́wọ́ máa yẹn o wọ́n ti ẹ̀ fún wọ́n sọ pé ẹni tí wà ń lé pẹ̀lú wọn òun wọ́n ní this time around náà máa fún ní ticket ó tún ti lọ́sìn ó tún ti ń tẹ pósítà mọ́ ń wò báyìí pé pẹ̀lú bó ṣe ń pààyàn àdúrà mi fún wọn ní pé gbogbo wọn tó ń contest yẹn kí wọ́n àwọn Fúlàní kí wọ́n mú àwọn èèyàn wọn dàbí ẹnìkan lórí kí lorúkọ ẹ̀ lórí Clubhouse ìgbà tí mo ṣe máa ń lọ Clubhouse yẹn bó mi ò lè stand ẹjọ́ wẹ́wẹ́ yẹn mi kì í lè stand ẹjọ́ wẹ́wẹ́ ká rojọ́ látàárọ̀ dalẹ́ látòru mọ́jú òun ló jẹ́ ó sùn mi because mi ò rí ẹni ẹmọ̀ mi kì í ìgbésẹ̀ mo máa ń láìkí kéèyàn máa sọ kó máa ṣe dan kókò máa sọ without doing anything. Máa yẹn wá ní pé òun belong to one Nigeria Prince lórúkọ ẹ̀ òun belong to one Nigeria àwọn Yorùbá ò dáa kíní kan and he's a Yorùbá man mo sọ mo ní lágbára Ọlọ́run Fúlàní will do to you they will rape your wife they will rape your children and they will kill your children ló bá ní mo ṣépè fún wọn yìí kan kìíní kan ó dùn ló bá gbé orúkọ mi lọ fáwọn Fúlàní mo níṣẹ́ ti ríṣẹ́ àwọn Fúlàní yẹn ní pé nínú house títí wọn pé they will track her and they will make sure they kill her mo bá tún lọ sí Clubhouse mo tún lọ mo ní I live in France Germany náà rògbé mo gbé mo ní I don't live in Germany I live in France precisely champagne added ẹ má bọ̀ wá this is not Nigeria ẹ má bọ̀ so ẹ mọ̀ mo kàn wò pé it doesn't worth it ìwọ ọmọ Yorùbá ó dé péré lọ́mọ ọba ó wá gbé ọmọ Yorùbá ẹgbẹ́ ó gbé lọ fáwọn Fúlàní ó tún gbé picture mi ó gbé lọ fún wọn who cares I don't care kò sí nǹkan tó máa fi mí ṣe kò sí nǹkan tó máa fi mí ṣe so ẹ jọ̀ọ́ I don't know we need to take action most especially lórí ọ̀rọ̀ àwọn ISWAP yìí tó ti ń claim responsibility nǹkan tí wọ́n ṣe ìjọba òde rí kankan sọ sí àwọn bandits náà wọ́n sọ pé it's between them and the government another revelation came pé àwọn náà ń kóbọn fáwọn àwọn oníbọn we have terrorists in Nigerian government èmi ò yọ sọ we have terrorists in Nigerian government and àwa la gbọ́dọ̀ protect ara wa ṣe ra àwọn people yìí wọ́n àwa ọmọ káàárọ̀ àjíire we don't know the power we carry I carry power until tá bá mọ̀ pé yes we carry power tá bá face àwọn people yìí they are no more than us wọ́n pọ̀ tó wa ìsìn ló yẹ ká bẹ̀rẹ̀ sí nílé wọn kó ònú gbó wa ká bẹ̀rẹ̀ sí nílé wọn kó ònú gbó wa a náwọn nǹkan tá lè fi lé wọn a ti rí fídíò wọn lóríṣiríṣi a rí fọ́tò wọn lóríṣiríṣi wọ́n tún sọ fún wa pé kò sí nǹkan tí bàbá ńlá yín fẹ́ ṣe àwa rẹ̀ ń bí ó yẹ ká sọ fún wọn wípé bàbá ńlá wa lè ṣe mẹ́wàá fún wọn ká bẹ̀rẹ̀ sí ní fi orò gbé wọn
kí ọ̀rọ̀ bẹ̀rẹ̀ sí ní kéyànmùyànmù. Ẹ jẹ́ ká gbàgbé nípa ẹ̀sìn. Ẹ jẹ́ ká protect ara wa. Ẹ jẹ́ ká protect ara wa, ká protect àwọn èèyàn wa. Ẹ wo fídíò Revelation man kan, mi ìrántí orúkọ báyẹn ni wọ́n gbé òun láti Kogi. Àwọn rìn láti Kogi padà sí Èkìtì. Wọn ò dẹ̀ mọ̀ pé àwọn ti rìn tó bẹ́ẹ̀ yẹn. But because the man was able to speak Hausa with them. Ẹ wo recently brother wa kan ni wọ́n gbé sister wọn. It's happening. Ẹ má jẹ́ kó dìgbà tó bá ó dùn mí mọ́ bí mo ṣe lè put Yorùbá yẹn. Ẹ má jẹ́ kó dìgbà tó bá kàn wá. Ẹ má jẹ́ ká rí pé ṣèbó ti kàn mí. Breakfast ni ẹ jẹ́ kó serve everybody. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ má jẹ́ ká rí pé ó ti kàn mí. Ẹ jẹ́ kó kàn everybody náà. Kò yẹ kó máa rí bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká mú ìtaraka fi sí. Ká ro ọjọ́ most especially àwọn obìnrin. Ẹ wo lórí program mi sìn àwọn bàbá mi ló pọ̀ jù bí báyìí. Àárí àwọn màmá wa díẹ̀ wọ́n wà bí o. But àwa la ní ìjà yìí. Àwa ni a ní ìjà yìí. Gbogbo ara wa kìkì agbára kìkì àṣẹ ni. Bàbá mi ẹyẹ tán. Gbogbo àwọn politician yẹn àpò ara wọn ni wọ́n politics sápò ara wọn ni o. They are not there because of the buses. Ó dá kí ni ìkọ̀kan nu wọn as a councillor kí ni nǹkan tó ṣe sí locality ẹ. Ẹ bèrè lọ́wọ́ wọn ní ìsìn tí gbogbo wọn náwọn tún contest. Ẹ bèrè pé kí ni nǹkan tí wọ́n ṣe. Company mélòó ni wọ́n ti kọ́. As in gbogbo owó tí wọ́n gbà allocation tí wọ́n gbà kí ni nǹkan tí wọ́n fi ń ṣe. Bàbá mi Oyèbámijí bẹ́ẹ̀ ni RIP Nàìjíríà ni. Wọ́n ti fi ẹ̀mí àwọn ènìyàn ṣètùtù. Wọ́n ti fi ṣètùtù ṣe kí lorúkọ ẹ̀ bloodshed. But kò lè revive ìlú yẹn. Ìdí nìyẹn kí gbogbo wa work together. Mo máa every morning mo máa ń fi àwọn write up sórí page. Mo wá kọ nǹkan kan pé it is good to be lonely but when it comes to coming together to fight we come together. Mo mọ iye àwọn èèyàn tó pè mí lórí ọ̀rọ̀ yẹn. Mo mọ iye èèyàn tó pè mí ní orí ọ̀rọ̀ yẹn. Àwọn kan wà tọ́n bá pè mí máa sọ fún wọn pé ẹ jọ̀ọ́ ẹ má pè nọ́mbà ẹ̀ mọ́. Tẹ́ bá ti ní nǹkan tá máa ṣe ìgbésẹ̀ tá máa gbé ẹ má pè nọ́mbà mi o mi ní interest. Bẹ́ẹ̀ ni expired country. Ìdí nìyẹn tí gbogbo wa ẹ jẹ́ ká sowọ́pọ̀. Ṣé rí gbogbo àwọn tó believe in one Nigeria yẹn. Nàìjíríà máa nà wọ́n lẹ́gbàá o láṣẹ Èdùmàrè. Nàìjíríà nà wọ́n lẹ́gbàá. Ṣé ra wa ta believe pé àní nation tiwa la fẹ́ sẹ́. We no longer want to be under slavery. We no longer want to be under kí lorúkọ ẹ̀ cabal. We no longer want to be under bondage. We no longer want to be under stress, under pain, agony. Because nǹkan tí Nàìjíríà jẹ́ nìyẹn. Ẹ jẹ́ ká gbé ìgbésẹ̀. Àwọn fúnra wọn a lot of people tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn ò bá wa ṣe Yorùbá nation. But we have a lot of people presently. Wọ́n ti change mind wọn, wọ́n ti made up mind wọn. A lot of people wọ́n come out, kọ́ gbójú síta. Àwọn míì wà wọ́n ṣiṣẹ́ lábẹ́lẹ̀. They have group, oríṣiríṣi àwọn group. Despite the fact pé there is always betrayal. Ẹ má wá betrayal. Betrayal is everywhere. Ẹ̀ǹkùlé betrayal wà. Inú ilé gan betrayal wà. So kò síbi tí ó sì betrayal. Ẹ má wá káàkiri. Ẹ need láti wá. So ẹ jẹ́ ká sowọ́pọ̀. Àwa tá mọ̀, tá nígbàgbọ́
ká so owó pọ̀ ká gbé ká dẹ̀ ṣe iṣẹ́ takuntakun. Because a lot of people wọ́n believe pé coming out ariwo gbégbégbégbégbé á dẹ̀ ṣe kí ni ibẹ̀ ló tán sí. No, kò tán síbẹ̀. Underground work gangan ló matter. Underground work ló matter because àwọn people yìí wọ́n ní 2 options. Tó bá gbé wá níjà ẹ jẹ́ ká dá àwọn ọmọ wa sí àárín wọn. Wọ́n ti dá àwọn ọmọ wọn sáàárín wa báyìí. Wọ́n ti ń sponsor àwọn ọmọ wọn kó máa fẹ́ ọmọ káàárọ̀ àjíire. Wọ́n ti ń fẹ́ wọn tó bá yá di Yorùbá Fúlàní bó ṣe ṣe fún ìran Haúsá. Ẹ lọ wo population Haúsá nísìn nílẹ̀ Haúsá. Because láyé àtijọ́ ní nǹkan tó ń jẹ́ Fúlàní o. It was Yorùbá, Igbo, Efiki àti Haúsá. Àtàwọn kí lorúkọ ẹ̀ Middle Belt. Kò sí nǹkan tó ń jẹ́ Fúlàní. Even nínú map wa kò sí Fúlàní. But ẹ lọ wo diary nísìn international diary. Wọ́n ti yọ Yorùbá, wọ́n ti yọ English. Kò sí Haúsá gọ́mbẹ̀ Fúlàní fùtúdè ni. And Yoruba leaders are not asking questions. Yoruba leaders are not saying anything concerning it. Ẹ máa rí ẹ gbójú sẹ́gbẹ́ bíi pé kò kàn yín. Alhaji ẹ kúrò lẹ́sẹ̀ ẹ kújọ́ mẹ́ta. Ẹ máa gbọ́ ẹ máa ṣe bíi pé ẹ gbọ́. That is the leader we have. Àwọn Afẹ́nifẹ́re restructuring wọ́n tún ti change voice nsìn o. Torí Afẹ́nifẹ́re restructuring lèmi máa ń pè wọ́n. Wọ́n ní pé káwọn Yorùbá leaders kó step down kó support Igbo. Àwọn Igbo dẹ̀ support Àtíkù. Ṣé ti rí bó ṣe ń ronú? Mo sọ pé anybody tó bá ti above 60 years ó yẹ kí wọ́n ti wà ní home. Ibi báyìí sí wọ́n sọ̀rọ̀ wọ́n bí àwọn kí lorúkọ àwọn constituency presidency wa. Wọ́n ní how many years ni wọ́n fẹ́ fún retirement. President tó wọlé ń sìn Macron ní 65 years. The other one ní 62 years. Wọ́n wá ní kó explain bó ṣe fẹ́ ṣe. Ìgbà tó explain wọ́n ní that means explanation and give pé wọ́n máa tó 67 to 68 years kan tó retire. Explanation tọkùnrin yẹn ó ń give pé 64 65 wọ́n máa retire completely because I ní grade 3 category of retirement ló wà ń bíbáyìí. Àwọn kan wọ́n máa retire at 55. Wọ́n sì ní ability láti máa ṣiṣẹ́ wọ́n fún wọn níṣẹ́. Àwọn míì wọ́n retire ní 60. Ó ṣá category by category ni. What am I saying in essence? We already have Yoruba Fulani now in Yoruba land. Go to Alabata and Yewa land, Ogun State. You would see them there. Ṣẹ̀ráyé. Ẹjọ́ àwọn yẹn kí lẹ fẹ́ sọ nípa tiwọn? Kí lẹ fẹ́ sọ nípa tiwọn? Kí lẹ fẹ́ sọ nípa tiwọn? Ó dàbí ìgbà tẹ́mi àtẹnìkan sọ̀rọ̀ tẹ́ni wá ní pé òun fẹ́ fóyìnbó kíní kan mú ní Ọlọ́run gbà mí tán bá níta ló resist ju ebi ni o. Ọlọ́run á máa ṣọ́ ẹ o. Ẹni yẹn wá rẹ́rìn ó ti mọ̀ òyìnbó oyè mi ó yá àwọn gbàrún mọ̀lẹ́ ó dẹ̀ yé lédùmarè náà. Bàbá mi Farouk Adeniyi ọ̀kan lọ́mọ ṣe mistake ni. Ṣebí grandpa ti ṣe analysis yẹn bàbá mi ẹ̀yẹ tán pé tó bá yá ẹ mọ̀ pé yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ go and Sherry, there is something you people don't understand. Èmi ò kí ń sọ̀rọ̀ nípa wọn because èmi ò fẹ́ fún wọn ní cheap popularity. Wọn important. Yorùbá nation ló important. Ìjàngbara ẹ ló important. Ẹ lọ wo bloodline ẹ̀ dáadáa. Ẹ lọ wo bloodline boy yẹn because I see him as a boy. And calling him ọba kò jẹ́ ọba nítorí pé kí ni ẹjọ́ ṣé wọ́n ṣòro ọba fún kò sáṣẹ lẹ́nu ẹ̀ ṣó wọ́ pè bí there are so many things èmi ò fẹ́ sọ̀rọ̀ nípa kingship ṣẹ́mọ̀ ẹni tó bá wá láti ìdílé ọba kò ní fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ nítorí pé àìmọye àwọn nǹkan tí ò ṣe sọ publicly the sons tomorrow also want to be king sharing. Kí ni à ń pè ní ọba? Kí ni àwọn nǹkan tí ó entails?
bàbá kan fi ohùn sílẹ̀ bàbá mi yẹn sọ pé kí wọ́n eradicate ọba jíjẹ nílẹ̀ káàárọ̀-oòjíire mo rẹ́rìn reason tí mo ṣe rẹ́rìn ni pé ta ló fẹ́ gbé ìgbésẹ̀ ọ̀nà wo ló fẹ́ gbà ṣe báwo la ṣe fẹ́ ṣe ó ṣeé ṣe ṣá ti wádìí sí èèyàn kan kí déédéé sọ̀rọ̀ ẹ máa kọ́kọ́ wádìí sí pé ṣé kí ní ìṣeṣe gbogbo many of àwọn tẹrí tí wọ́n náà wọ́n jẹ ọba lẹ́yìn kò sí àṣẹ lẹ́nu wọn nítorí pé kí ni ẹ bá mi béèrè pé ṣé wọ́n ṣòro ọba bọ́ mi ní sọ̀rọ̀ lórí ẹ̀ nítorí pé kí ni ìyẹn ìṣẹ̀ṣe làgbà ló ní mi nífẹ̀ẹ́ lọ sórí ẹ̀ the most important thing ni pé àwọn eléyìí claiming responsibility of apààyàn ẹ jẹ́ káwa náà ká wà responsible in protecting our people let us claim responsibility of protecting lives and property ó wà very important ṣé rí ẹ jẹ́ kí n sọ̀rọ̀ kan fún wa a máa gba Yorùbá nation èmi ò mo máa ń sọ I am convinced mo dẹ̀ wà 110% assurance kó a máa gba Yorùbá nation but ṣó wá dá kí 60 million Yorùbá ọmọ káàárọ̀-oòjíire kó wá kú kó wá gba ilẹ̀ wọn tán kó wá jẹ́ pé 20 million ni wọ́n rí ìbànújẹ́ ńláńlá ni nílẹ̀ káàárọ̀-oòjíire wọ́n ní ìbànújẹ́ màmí ìyálájé ẹ̀kọ́lẹ́mà ìbànújẹ́ ńlá ni kí májèsí kó tojú òbí ẹ̀rọ ọ̀run ara ìbànújẹ́ tá à ń sọ nìyẹn gbogbo àwọn nǹkan tí ó ń fa kí lorúkọ ẹ̀ lórí ilẹ̀ nìyẹn o àwọn nǹkan kan wà tó jẹ́ abomination àwọn abomination yẹn dẹ̀ ti ń ṣẹlẹ̀ gidigidi gan àwọn nǹkan kan wà tó yẹ pé a kì í ṣe ìran wa ò kì í ṣe nísìn nítorí pé ti lọ darapọ̀ mọ́ àwọn ìran ẹranko àwọn ọmọ káàárọ̀-oòjíire náà ti ń ṣe nítorí pé a ti gbé àṣà wa sọnù a gbé àṣà aláṣà wọ̀ àìmọye nǹkan tó yẹ pé gẹ́gẹ́ bí ọmọ káàárọ̀-oòjíire tó bá ṣe báyìí wọ́n á rí ẹ as outcast àti ṣe ṣẹ́rí the most important thing ni pé the lives of our people ó paramount ó dẹ̀ wà important we need to save life let us save life the only way tá lè fi save life òun ni pé ẹ má gbàgbé petition wọ́n ní 2 months ni ó ti lé 2 months nísìn ẹ jẹ́ ká ta kọ́rọ́ ká bẹ̀rẹ̀ sí ní sọ fáwọn èèyàn wa kó tètè sign petition yẹn bẹ́ẹ̀ ni màámi àṣà àti ṣe wá a ti gbé àṣà àti ṣe wá sẹ́gbẹ̀ẹ́ nísìn òun ló ń fa tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn pípù yìí wọ́n ti wá lálákọ̀ọ́kọ́ wọn ò rí ọ̀nà wọ́n wá lẹ́lẹ́ẹ̀kejì wọn ò rọ́nà wọn ò rí nǹkan ṣe àwọn baba ńlá wa wọ́n fi wọ́n sọ̀kò padà sọ́dọ̀ wọn ẹlẹ́ẹ̀kẹta wọn lélẹ̀ we are in deep trouble in Yorùbá land bẹ́ẹ̀ ni and kò tí ì pọ̀ jù ní ìsìn tá bá tètè ṣe kí ni tá bá tètè gbé ìgbésẹ̀ kò tí ì pẹ́ jù this is the best time masomani when is the time this is the appropriate time fún wa láti bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ láti bẹ̀rẹ̀ sí ní protect ara wa láti protect àwọn ọmọ wa ó dàbí ẹnìkan tí mo pè pé wọ́n sọ pé orí cream ní ṣọ́bọ̀ làwọn ọmọ káàárọ̀-oòjíire tó náà wọ́n ta cream lórí social media òun náà wọ́n lò wọ́n ní ní o mi ò bá wọn débẹ̀ o orí náà mix papọ̀ tó ń fi ń ṣe cream sí orí ògì bàbá yẹn jáde ó wá sọ fún wa ó nígbà tó dífá nǹkan báyìí ló sọ the only thing tó ìgbín ṣé àkínjẹ̀gbìn ni omi ìgbín ẹ̀wọ̀n sí ara ilé ẹ̀wọ̀n sí gbogbo ẹ̀ ẹni yẹn sọ fún pé blood of Jesus ó ní lágbára Ọlọ́run Nigeria will happen to you then you call blood of Jesus me I am not against anything but I am not part of religion ṣe ti tèmi I am not part when it comes to religion ìṣẹ̀ṣe làgbà ìṣẹ̀ṣe làwọn bàbá ńlá wa ń ṣe ó dàbí sister kan tí mo pàdé nínú tram ọjọ́ Friday tó wá preach Christianity fún mi wọ́n sọ fún money come you want to preach Bible to me abi okay let's start
Nígbà tí mo bẹ̀rẹ̀ sí ní quote Bible fún Dákẹ́, mo ní let me tell you I am a Bible scholar. Money come, you as a mother. Now your son or your daughter now said you are no longer a mother. Your son is now calling me mother. Only abomination. Money, that is where we are. That is why many of us are still under slavery. We are Israelites. How come you are Israelites? The Bible says Israel. I said Israelite is there. The children of Israelites are there. I said the Bible said I am your God, the only one of Israel. And you are a Bini, Yoruba side of Bini. So we are the same thing. So I see you as a Yoruba woman. So how come you are calling yourself a child of Israelites? You are no longer Omakara Ajire. Is that what you are telling me? I said, look, let's continue for 1 hour. After 1 hour, lady my sister, I have to go. I have appointment. I went for my appointment, coming back to come and take the tram. She was there standing. I said, you are still here? Only auntie, what you told me, it shocked me. Oh, me, I think, say our forefathers, they are not serving God. I said, what were they serving? How come they call it Eledumare? How come they call him? They worship him. I said, what we don't understand is our forefathers see God in everything. They see God in everything. They see God in everything. Did you know that in our own, when it comes to Yoruba, we have creation, not only the Bible. He said, I never heard that one before. I said, I will sit you down, I will tell you. We have creation. There is creation concerning our own history. So what I will advise you now, go and learn our history. I've always been saying it, whoever that wants to preach Yoruba nation, ó gbọ́dọ̀ mọ̀ nípa ìran Káàárọ̀ Oòjíire, ó gbọ́dọ̀ mọ̀ nípa creation wa, ó gbọ́dọ̀ mọ̀ nípa gbogbo àwọn deities wa, ó gbọ́dọ̀ mọ̀ ìjìnlẹ̀. Dada, kó tó wá sọ pé yes, I am convinced. À ń sọ̀rọ̀ nípa Yorùbá nation. We have freedom of religion, freedom of speech, freedom of everything. Why? But nobody will tell you to change your mind. Eledumare is our own. And what don't believe in Eledumare, they should continue to believe in Eledumare. And those that believe in foreign God, they should continue. Why is it that oríkì Elédùmarè tiwa ni wọ́n fún foreign god wọn? Ṣé wọ́n ní oríkì lọ́dọ̀ wọn ni? There are so many things we need to question. We need to take responsibility for the life of our people, the protection of their life, the protection of our property. If our killers, they can be claiming responsibility for killing, we should be responsible for protecting the life of our people. We should be responsible for protecting our properties. Ẹ̀mí àwọn èèyàn wa, òun ló yẹ kó jẹ́ priority fún wa. Ṣé nísìn, like I said earlier, mo ní ṣé okay nísìn, ó ṣọ̀pá máa gba ilẹ̀ wa. Ṣé a máa wá lajúlẹ̀ títí wọ́n wá reduce wa? Ká tó ṣàwárí ilẹ̀ wa gbà, èrò 60 million, 20 million ló máa wọbẹ̀. Àbí ká protect wọn ní ìsìn bá ṣe ń rìnrìn àjò yẹn. Ká máa dáàbòbò, bẹ́ẹ̀ ni fún àwa ọmọ Káàárọ̀ Oòjíire ìṣẹ̀ṣe la gbà. Ká máa dáàbòbò àwọn èèyàn wa, ká máa gbé ìgbésẹ̀. Ní ìsìn ká bẹ̀rẹ̀ vigilante, gbogbo àwọn ọmọ tọ́sọ di tọ́ọ̀gì. Kí wọ́n pè wọ́n, ká máa pè wọ́n, ká máa bá wọn sọ̀rọ̀. Àwọn ìta bá lè bá sọ̀rọ̀ nínú wọn. We need to talk to them. Àwọn kan wà ní ilé ayé wọn, antagonist ni wọ́n. Kò sí nǹkan tẹ́ lè gbélé, wọ́n máa antagonize ẹni. Ẹ má jẹ́ kí wọ́n dí wa lọ́wọ́ ìrìn àjò títí wa o, màmí. Àbọ̀rọ̀ àbọ̀yè o, ẹ káàbọ̀ sórí ètò. Àwa Elédùmarè yàtọ̀ sí Yahweh àti Allah. Bẹ́ẹ̀ ni. Àní lady tí mo preach fún níjọ́ Friday ní bus stop. Lady yẹn, ó dúró báyìí, ó kákò, because she was shocked
nítorí pé kò ní ìmọ̀ tó. Mo wá ṣàlàyé fún, mo ní ṣe nísìn kí ọmọ máa pe ọmọ ẹ kó máa pe òyìnbó kan ní ìyá ẹ̀ ó l'abomination. Mo ní so ibẹ̀ láti bẹ̀rẹ̀, àwa láti bẹ̀rẹ̀ abomination, because calling another father your father abomination ni. À ń pè bàbá ní bàbá, àwa gbé bàbá tiwa à ń pè ní fún lórúkọ burúkú. Ìdí nìyẹn tí mo ṣe jáde lẹ́ni pé if ISWAP can claim responsibility of killing people in Kogi State, àwọn ọmọ ìyá wa làwọn Kogi náà, ẹ jẹ́ kí gbogbo wa dìde. Okay ma, ẹ jẹ́ kí gbogbo wa dìde ká bẹ̀rẹ̀ sí ní bó jẹ́ vigilante, ẹ jẹ́ á support ara wa. Tá bá sọ̀rọ̀ nípa support, àwọn èèyàn máa believe pé owó ni support. Lọ́dọ̀ ti tèmi owó nìkan kọ́ ni support. We have moral support. Discussing with people, máa ṣàlàyé fáwọn èèyàn, ara support ni. Then ẹ má jẹ́ àgbàgbé petition. Someone called Mohammed Gombo in Saudi Arabia. He was chopped by policeman in the city of Jeddah about this condition in 1994 that they will come to West Africa because we are only Raz, don't love each other, and we love money and rubbish material more than our blood. Sherry, we can do anything for money. Sherry, láti 1994 òun lọ́lájì ń sọ yẹn. Mohammed Gambo, ẹ jẹ́ ká dìde. Ṣé rí owó máa tán? Ẹlòmíì sìn owó ó bírú nísìn mi. I don't know why my spirit is not going there. Ẹ wo adúrò owó tábíọ́lá ní. Abíọ́lá ò kówó lọ sọ́run. Abíọ́lá sọ pé owó tóun ní tágbàná bá wọnú ẹ̀ òun á ná àgbàná mọ́ owó yẹn. Abíọ́lá kú kò mú owó dání o. Ẹ jẹ́ kí ẹ̀mí àwọn ènìyàn wa kó jọ wá lójú. Ẹ jẹ́ kí ìfẹ́ àwọn ènìyàn wa kó wà lọ́kàn wa ká lè ṣẹ́ ogun tó wà níwájú wa yìí. Without ìfẹ́ àtànífẹ́, àwọn tó nílẹ̀ gangan, àwọn gbárùmọ̀lẹ̀ náà máa ja ìjà yẹn tó dẹ̀ máa ṣẹ́ ogun yẹn fún wa. Àmọ́ ẹ má jẹ́ ká gbé mentality Nàìjíríà ká gbé wọ Yorùbá nation. Nǹkan tí mò ń sọ gangan nìyẹn. This is the reason why some people wọ́n lose focus wọn. Àṣẹ bàbá mi, ẹ má jẹ́ kí a gbé mentality Nàìjíríà ká gbé wọ Yorùbá nation. Ṣé rí bàbá mi máa ń sọ̀rọ̀ kan fún mi. Kọ́nà fọ̀rùn kẹwọn. Àti Dr. Lambo wọ́n máa ń sọ̀rọ̀ kan ní kí n wo owó yìí. Wọ́n máa gbé owó sílẹ̀ bá ní kí n wo owó yìí. Wọ́n wá ní kí n mú táyé wa. Táyé. Wọ́n ní kí n wo táyé. Pé kí n mú nínú táyé àtowó. Èmi dẹ̀ rèé, mo láìkó owó díẹ̀. Bá wá mú owó wá ní ṣòtìrí. Ní ìsìn, aago 9 ti lù. Wá lọ ra bread. Màá ní, ta ló máa sìn mí lọ? Torí mi kì í jáde lálẹ́. Mi kì í lè dá jáde lálẹ́. A ní gbé owó yẹn kówó yẹn sìn ẹ lọ. Àtìgbà yẹn ni mo ti ní ọpọlọ pé èèyàn Yorùbá, even Ìjẹ̀bú á sọ pé àjò ó ju owó lọ. Owó fún ni kò dẹ̀ tó èèyàn. Nítorí pé tó bá rí èèyàn tó nífẹ̀ẹ́ tó dúró tiẹ̀, ó dàbí másánsì máa ní inú mi dùn gan. Inú mi dùn fún àwọn èèyàn tí mo ní lára. In fact, mo máa ń rí ara mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò ṣe pé mi ò lẹ́bi o, bí ẹni tí ò lẹ́bi bọ̀ mo ti wá ní ẹbí gidi, ẹbí tó ṣe é mú yangàn, ẹbí alálùbáríkà. Because àwọn náà máa béèrè àlàáfíà ẹ. Bí rí onísìn mọ́ mi fún mi, mi rí wọn rí, mi mọ̀ wọn rí, kò sí ìgbà tí wọ́n ní àbíyọ̀ báwo ni ọkọ mi. Mommy Sunshine, God bless her so much. I love her to bits. Wọ́n á béèrè àlàáfíà.
àwọn bàbá mi fẹ́ dárúkọ kí n má bàa ṣe anybody torí mi lè dárúkọ tán ìwọ̀nba ọ̀sẹ̀ mélòó tí mi fi ṣe program yìí even ìyálájẹ gan wọ́n send message sí mi wọ́n máa béèrè pé hello ṣòwò lálàáfíà o hello wọ́n tún send àìmọye àwọn program tó máa send sí mi owó fún ni kò tẹ́nìyàn owó máa tán èèyàn ló máa kù ẹ má jẹ́ ká ní ìfẹ́ owó ju ìfẹ́ ara wa lọ because tó bá yẹ pé owó yẹn bàbá àrà gbogbo wa la máa ń gbọ́ orin o bàbá àrà kọ orin kan ó ní ayé yìí ò bá ti níyì tó bá jẹ́ pé ènìyàn lè jẹ odindi tán màálù lẹ́ẹ̀kan náà ó ní tó bá jẹ́ pé èèyàn lè fi àpò iyọ̀ ṣe ọbẹ̀ lẹ́ẹ̀kan ṣoṣo ayé yìí ò bá ti níyì definitely Elédùmarè ó ju gbogbo ẹ̀dá lọ àwa ara wa lẹ̀bi ara wa mo máa ń sọ máa ní ọmọ ìyá ni gbogbo wa ò bá wà láti Ìjẹ̀bú ò bá wà láti Èkìtì ò bá wà látọ̀yọ́ because tá bá bẹ̀rẹ̀ sí ní trace lineage kálukú ẹ máa mọ̀ wípé family nìyí ìdí nìyẹn tá ṣe gbọ́dọ̀ dísìn ká bẹ̀rẹ̀ sí ní claim responsibility protect we need to protect our people we need to save our land we need to save our family tí bá ń sọ̀rọ̀ pé family kò ń ṣe àwọn immediate family mi I was Fulani man when was born in Saudi Arabia but now they beheaded him. Okay, one Fulani man was born in Saudi Arabia, but now they beheaded him in Saudi Arabia because he was collecting bribe from one of the Fulani man that commits murder. 1999 to 2000. Sherry, àwọn èèyàn wa ẹ má jẹ́ ó ti gbówó wá owó máa tán. Mo wo Yorùbá film kan ọmọ yẹn wá ní ojú mà ti owó owó gbọ́ gbogbo àìsàn ládùúrú owó tó ní she was wealthy ó lówó gan ó wá ní kidney problem wọ́n rí èèyàn tó máa fún ní kidney tó máa fi ṣe kidney transplant ó dẹ̀ ní owó débi pé ó wá sọ pé ojú ti owó owó ò lè wo àìsàn ládùúrú owó tóun ní she died she left everything bẹ́ẹ̀ ni gbogbo àwọn ọlọ́rọ̀ àwọn olówó tá lè dárúkọ tán ní Nàìjíríà yẹn owó tó ní dà lẹ́yìn gbogbo wọn náà ń kú lẹ́yọ kọ̀ọ̀kan owó wọn dà àwọn ẹlòmíì ló máa wá ná torí ẹ̀ náà ṣe sọ pé aṣiwèrè ó ń ṣiṣẹ́ sílẹ̀ nígbà tí kò mọ ó ń kó ọrọ̀ jọ rádà nígbà tí kò mẹ́ni tó máa ná ẹ jẹ́ kí ààbò àwọn ènìyàn wa kó jẹ́ kókó fún wa ẹ jẹ́ kí ààbò property àti ààbò ilẹ̀ wa kó jẹ́ kókó fún wa àwọn ará Saudi Arabia kò ní epo wọn ò ní epo lójú wọn ò lè epo lójú o tó bá fi lè arrest èèyàn ẹni yẹn ló máa wá owó tó fẹ́ deport ẹni yẹn ló máa ra tíkẹ̀tì ààrẹ if not ó máa pẹ́ lẹ́wọ̀n ó ti àtúntò ẹ̀tún sọ fún mi pé ó ná ọmọ kan tí wọ́n pè mí fún ta sọ́ọ̀tì bó ṣe kú òun bẹ̀ ọmọ yẹn ní pé wọ́n máa ń fi bóyá kẹ́míkà ni wọ́n máa fi sínú wọ́n máa inhale kẹ́míkà yẹn pé wọ́n máa ń fi sí bí kíní yẹn dàbí AC báyìí ó máa kẹ́míkà náà inhale àwọn tó wà ní prison so ẹ jọ̀ọ́ mo bẹ̀ gbogbo wa ni ẹ jẹ́ ká máa bẹ̀rẹ̀ sí ní sọ fún àwọn èèyàn wa ó ní information kan most of our information yẹn because tèmi ò bá confirm ẹ̀ mi really fẹ́ sọ but níbi tọ́rọ̀ dé dúró yìí Nigeria need to go down now please send this to people in Nigeria let them know that party time is over war is on our doorstep ẹ múra sílẹ̀ ọmọ Yorùbá. And ẹni tó give information yìí ẹni yóò kàn just give information ṣé Yorùbá yẹn ti yé wa ó ní why Yorùbá land will be conquered by Muhammad Mustapha Sanfara. If you carefully study Yoruba people, they have a very strong ethnic bond which is very hard for
for external perpetrators to break. I read their history, especially about wars. I also lived among them some years ago. To my own knowledge, the only reason why Yoruba won't be conquered is because of their traditional power. Nothing again. Shetingbo, when Fulani invaded Hausa territory, 18th century, I couldn't comprehend till now why foreigner would just come to your own land and conquer you. Shetingbo, ẹni yẹn ló wá sọ wípé Yoruba Nigeria need to go down now. Please send this to people in Nigeria. Let them know party time is over. Equality before the law should be the basis of operation and egalitarian society. Bàbá mi not in Nigeria. Àwọn nǹkan tẹ́ sọ yẹn Europe bí ló ti máa ń ṣiṣẹ́, kò kí ń ṣiṣẹ́ ní Nigeria. So ẹ jọ̀ọ́ life àwọn èèyàn wa ó wà very important o. Ogun ti wọlé, ogun tẹ̀ ti wà nú ilé báyìí, wọ́n ti ń fogun jà wá o. By killing our people, wọ́n ti ń fogun jà wá, wọ́n ti ń pa àwọn èèyàn wa. So wọ́n fẹ́ reduce wọn, wọ́n fẹ́ reduce àwọn èèyàn wa o. Torí tó bá fi dídà ti tèmi, mo sọ wípé a need àwọn oníwàásù Yorùbá nation. Ó ní ìgbésẹ̀ tí wọ́n máa gbé, tí wọ́n máa lọ wàásù fún àwọn ọmọ tó ń pera wọn ní area boys tout, pé ẹ gbé ojú yín kúrò nídìí area boys àti tout. Ẹ jẹ́ ká jà fún ilẹ̀ yìí. Gbogbo yín tẹ́ jà fún ilẹ̀ yìí lẹ máa jèrè ilẹ̀ yìí. A need àwọn oníwàásù tó máa jí ìyìn rere yẹn ní ìsìn. Why they broke our unity with religion? Bẹ́ẹ̀ ni ìdí nìyẹn náà fi break religion wa, unity wa with religion. Mo máa ń sọ màá ní firstborn wa Muslim ni, àbúrò mi oníṣẹ̀ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ń ṣe Christian. Nísìn mi ṣe Christian, mi ṣe Muslim. Ìṣẹ̀ṣe làgbà lọ́dọ̀ tèmi. Ìṣẹ̀ṣe ni o, ìṣẹ̀ṣe ni. Mo tẹ̀ ní mo fẹ́ give testimony. Mi mọ̀ bóyá kí n sọ, ẹ̀gbọ́n mi wà bí mi fẹ́ sọ̀rọ̀ mọ́. Ẹ wò, tẹ́ bá rí ẹni tó ní stroke, I want to give a testimonial. Hospital ò lè ṣe o, kọ́ má gba abẹ́rẹ́ sí. Kọ́ má gba abẹ́rẹ́ sí stroke o. I am giving you testimony. Ó ṣẹlẹ̀ sí mi gangan. Tí n bá ní èmi gangan ẹni ara mi ló ṣẹlẹ̀ sí. Ìṣẹ̀ṣe làgbà under one week ẹni yẹn dìde ó rìn ó dẹ̀ sọ̀rọ̀ padà. Let them kill our bastard o. Our bastard. Ẹni yẹn dìde ó dẹ̀ rìn padà. Lórí pé wọn ò gbé onítọ̀hún lọ sí hospital. Lórí a lo nǹkan ìṣẹ̀ṣe wa. Onítọ̀hún dẹ̀ dìde ó rìn padà. Mo ti sọ testimony o, ẹ̀rí mi nìyẹn o. Mo dẹ̀ mọ ẹni tó ní. Tó dẹ̀ gbé lọ sí hospital. Ẹni yẹn ń sìn, ó ti wà lórí wheelchair. Ẹ ṣé mo dúpẹ́ o. Mo kí gbogbo yín lọ́kùnrin lóbìnrin. Ojú ò ní tì yín. Ẹ kú sùúrù, ẹ kú gbà gbogbo. Ṣé rí Yorùbá nation yìí, wọn ò ní fi gbogbo wa ṣàwátì. Gbogbo wa báyìí la máa ṣe kíni, la máa fojú wa rí ara wa. Because Europe gan ó ti kún. Mi ò mọ ẹlòmíì o, èmi o. Ilé ti tó lọ. Ojú ti ń ro mí because fresh food la máa jẹ nílé. Àìmọye àwọn èèyàn tí wọ́n ti ń live with cancer for years nílẹ̀ Káàárọ̀ Oòjíire. Tó yẹ pé over 20 years, over 30 years tó ti ń live pẹ̀lú ẹ̀. Tó yẹ pé ewé àtegbò yìí òun ni wọ́n ń lò. Nǹkan ṣẹ̀ṣẹ̀ wá yìí ni wọ́n ń lò. Wọn ò dẹ̀ kú, kò pa wọ́n. Èmi ní testimony ni. Ẹnìkan ó ní cancer. Ìyàwó ẹ̀ ní the same cancer. Ìyàwó ẹ̀ lọ ṣe chemo. Ẹni yẹn kú. Bàbá yẹn ó dẹ̀ ti ń live pẹ̀lú ẹ̀ for more than 10 years nsìn. Bàbá yẹn ṣì wà láyé. Kọ́lọ́run túbọ̀ bá wa lọ́rọ̀ ẹ̀mí ẹ̀. Ìṣẹ̀ṣe làgbà o. Ẹ yé jẹ́ ká tanra wa jẹ. Ẹ yé jẹ́ ká tanra wa jẹ o.
àwọn tí wọ́n gbé Christianity wá fún wa, we are most especially we that are in diaspora, mélòó nínú wọn ni wọ́n preach gospel. Ó dàbí lady tí mo ní mò ń wàásù fúnjọ́ yẹn, mo ní jẹ́ kí wá sọ fún ẹ nípa Easter. Mo ní Jesus Christ, he was crucified, wá resurrected. Mo ní why is it that every year ni date ẹ máa ń change? Ṣebí jọ́ kan ló resurrect. Why tó fi jẹ́ pé every year ó lè bọ́ sí kí lorúkọ ẹ̀ ní wiki, every last Monday ló máa ń bọ́ sí. Why ti date ẹ̀ ò ṣe jẹ́ the same date? Mo ní number one, why tí wọ́n ṣe lo rabbit chocolate? Mo ní jẹ́ kí wọ́n sọ fún ẹ, ó ní òun náà fi bẹ́ẹ̀ believe nù ẹ̀. Mo ní what you don't know I will tell you. Mo ní ìṣẹ̀ṣe títí wọn lẹ́ ń bá wọn ṣe. Mo ní torí pé there is a deity called Eshra, spirit of fertility ni, tó máa ń bímọ púpọ̀. Reason nìyẹn tó ṣe chocolate rabbit. Quote me and unquote, Eshra deity wọn ni. Mo ní wọ́n wá fi represent èyí náà, ẹ bá wọn ṣe ìṣẹ̀ṣe tí wọ́n, ẹ mú títí yẹn jù síbẹ̀ pẹ̀lú egg. Nítorí pé kíní bá yín ẹyin ẹ máa ń pọ̀, máa yín ẹyin tó pọ̀. So wọ́n lo rabbit àti egg tó fi jẹ́ symbol ẹnìyẹn. But deities wọn, Eshra, spirit of fertility, òun lẹ máa worship lọ́dọọdún. Tẹ máa sọ pé Easter o, ẹ má jẹran o, ẹ má jẹran o, ẹja ni kẹ́ jẹ o, ẹ má jẹ nǹkan ẹlẹ́jẹ̀ o, torí pé fẹ́ worship Eshra. But tó máa ní kẹ́ lọ bọ̀gún, devil ni o, satanic ni o, blood of Jesus, blood of Jesus. But àwọn ò pe blood of Jesus sí Eshra wọn. Ẹ lọ wo all over the world. Wọn ò lè ṣe kó má ṣe rabbit o, chocolate rabbit ni wọ́n máa ń ṣe every year pẹ̀lú egg. Why tó jẹ́ pé nǹkan tó ń ṣe nìyẹn? Why are still hanging a resurrected man on the cross? Tó bá yá ayé wa, but ẹ jẹ́ ká wá ìmọ̀. Tá bá wá ìmọ̀ la máa ní ìmọ̀. Ó dàbí màmá mi kan. Màmá yẹn sọ fún mi pé yèyé wọ́n ní má wá owó, má wá agbára, wá ìmọ̀. Tó bá wá ìmọ̀, wá ní ìmọ̀. Ìmọ̀ yẹn òun ló máa ṣe kíni? Ló máa bring about gbogbo nǹkan tó kù. That is the reason tá gbọ́dọ̀ ṣe máa wá ìmọ̀. Àmọ́ ẹ má jẹ́ ká gbàgbé ìdí ọ̀rọ̀ wa tèmi ní pé ká ṣe kíni? Ká take responsibility fún protection àwọn èèyàn wa, ààbò àwọn èèyàn wa. Ẹ pè gbogbo àwọn èèyàn wa nílé, kó má lọ party, kó má lọ dìbò kíbò kankan débi tó máa attack wọn mọ́bẹ̀. Kó mọ bó ṣe máa ṣe kíni? Vigilante. Kó empower àwọn youth, kó má useless kalẹ̀, kó bẹ̀rẹ̀ sí ní ṣe vigilante, kó má máa sùn. Àwọn ẹranko ìwọ̀n kì í sùn, alárìnkiri ni wọ́n. Àwọn youth tí wọ́n pé 100, àwọn ni wọ́n lé wọn kúrò ní a whole country. Bẹ́ẹ̀ ni they celebrated Halloween, that is part of their culture. A lot of Christians celebrate it too. Kó tún lọ bèrè nípa Halloween yẹn, kó lọ bèrè reason to fi celebrate Halloween. So kí ni nǹkan tí mò ń try? Bẹ́ẹ̀ ni knowledge is power, ìyá mi. Kí ni nǹkan, mami princess, kí ni nǹkan tí mò ń try láti sọ? Ẹ jẹ́ ká wá bá ṣe máa dáàbò bo àwọn èèyàn wa. Ẹ má jẹ́ kó di pé ìdajì ló bá wa wọ Yorùbá nation. Dó gbogbo àwọn betrayer, gbogbo àwọn ọ̀dàlẹ̀, wọ́n ò tiẹ̀ ní fojú rí débi tó máa wọ̀. Ìyẹn ò ń ṣépè, kò ń ṣépè torí pé wọ́n ti da ilẹ̀. Àwọn tó dẹ̀ dalẹ̀ yẹn, wọ́n dẹ̀ ń tẹ ilẹ̀ yẹn. Ilẹ̀ máa dà wọ́n. Ó di dandan kílẹ̀ káàárọ̀ òjìrè dà wọ́n. Gbogbo ọ̀dàlẹ̀ tó ń tẹ ilẹ̀ yẹn, àfi tí wọ́n bá jí, tí wọ́n bá fomi sára, àfi tí wọ́n bá jí lọ́jọ́ kan tí wọ́n jẹ iyọ̀, òun nìkan ni tí wọ́n dẹ̀ tẹ ilẹ̀ yẹn. Tí wọ́n bá ti ń tẹ ilẹ̀ yẹn máa dà wọ́n láṣẹ Èdùmàrè. Bóyá máa rí nìyẹn. Ẹ ṣé gan, mo dúpẹ́ lọ́wọ́ everybody. My time is up. I have to go now. Bye. Ẹ má gbàgbé o, ẹ join wa lọ́la fún àṣírí orísun ìṣòro káàárọ̀ àjíire. Yẹn ó dọ̀la. Ó dàbọ̀. Màámi, ẹ ṣé mo dúpẹ́ mà. Bàbá mi mo kí yín o. God bless you all.
ó dàbọ̀.